Hello, my beautiful people. How are you all doing? Thank you. Ẹ wo ṣé mo dúpẹ́ gidi gan. Mi mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tán. Thank you so much. Thank you for this massive love, for this huge support on Iya. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wo òṣùbà yín rẹ̀. Ẹgbà. So I just want to remind you all that Iya Part 1 and 2 is still showing on Mide Martins TV. The Part 3 is coming soon. Ó ti kanlẹ̀kùn báyìí. Àkọ́ṣí kó dẹ̀ wọlé. Okay? Thank you so much. God bless you. Ẹ ṣé mo dúpẹ́ lọ. Nínú ọmọ mẹ́ta, Súnmisọ́lá pàdánù ìbáṣepọ̀ àwọn ọmọ rẹ̀ méjì, ìyẹn Pẹ̀lúmi Ọ̀sẹ́nì àti Ìrémidé Ọ̀sẹ́nì fún Samson. Ìjẹ́ Súnmisọ́lá ò ti kí àṣejù bọ ọ̀rọ̀ yìí báyìí? Kí ló fẹ́ ṣẹlẹ̀ ní Ìyá apá kẹta? Àǹtí Mide Martins ti sọ̀rọ̀ lórí Instagram lónìí wípé kí a gbáradì fún Ìyá apá kẹta ní 1st of August 2026, ìyẹn Saturday tí ó ń bọ̀ yìí. Ẹ̀yin èèyàn mi, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣebí ẹ rántí bí tí apá kejì tán sí? Adájọ́ pé àwọn ọmọbìnrin mẹ́ta tí Súnmisọ́lá bí fún Samson, ìyẹn Pẹ̀lúmi Ọ̀sẹ́nì, Ìrémidé Ọ̀sẹ́nì àti Àánúolúwapọ̀ Ọ̀sẹ́nì. Adájọ́ sì béèrè wípé ta ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa bá gbé. Pẹ̀lúmi Ọ̀sẹ́nì sọ wípé lóòótọ́ ìwọ̀nba ìgbà tí òun bá bàbá òun gbé inú òun dùn sí i, òun sì nífẹ̀ẹ́ bàbá rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n tẹ́ bá ní kí òun mú ẹnìkan láti máa bá gbé, ìyá tó tọ̀hún dàgbà láti píníṣín títí di àsìkò yìí lòun máa nífẹ̀ẹ́ sí láti máa bá gbé. Adájọ́ bọ́ sórí Ìrémidé Ọ̀sẹ́nì wípé ta ni òun láti máa bá gbé. Ó dáhùn wípé òun nífẹ̀ẹ́ ìyá òun nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn, àwọn náà sì nífẹ̀ẹ́ ìyá wọn, ṣùgbọ́n òun fẹ́ mọ ìfẹ́ bàbá nínú ayé òun, nítorí náà bàbá òun lòun nífẹ̀ẹ́ sí láti bá gbé. Adájọ́ bọ́ sórí Àánúolúwapọ̀ èyí tí ń ṣe àkọ́bí, wọ́n sì béèrè ìbéèrè náà lọ́wọ́ òun náà. Ó sọ wípé lóòótọ́ òun nífẹ̀ẹ́ ìyá òun gidigidi gan. Ó dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ fún gbogbo ìfẹ́ àti ìtọ́jú. Kódà ó tún wípé nínú gbogbo ẹ̀dá láyé, ìyá òun lòun nífẹ̀ẹ́ sí jù. Ó ní ṣùgbọ́n nísìnyí tí bàbá wọn ti dé, wọ́n ti tọrọ ìdáríjì fún gbogbo ìgbà tí wọn ò síbẹ̀ láti ṣe bàbá fún wọn. Àwọn sì ti dáríjì bàbá wọn. Àwọn sì ti bẹ ìyá wọn wípé kí ó dáríjì bàbá wọn, kí gbogbo wọn máa gbé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bí ìdílé kan. Ṣùgbọ́n màmá wọn ò gbà. Òun sì fẹ́ mọ bí ìfẹ́ bàbá ṣe rí nínú ayé ọmọ, nítorí náà òun ò nífẹ̀ẹ́ sí láti máa gbé pẹ̀lú bàbá rẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Ẹ mọ̀ pé Súnmisọ́lá ní agídí. Ṣé yóò tẹ̀lé ní tí adájọ́ sọ báyìí? Samson, ìwọ́gùn ò tí ì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tó fi lọ fógún ọdún láì bojú wẹ̀yìn. Ṣé ìdílé yìí wọ́n padà di ìdílé kan tí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn, tìyá, ti bàbá àti àwọn ọmọ? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká máa gbáradì ní on the 1st of August 2026 lórí Mide Martins TV lórí YouTube. Wọn ò tí ì sọ àkókò tí wọ́n fẹ́ release ẹ̀. Tó bá ti sọ, màá jẹ́ kẹ́ gbọ́. Ẹ rántí láti tẹ subscribe button kí ẹ lè jẹ́ lára ẹni àkọ́kọ́ láti máa gbọ́ gbogbo movie updates. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mide Martins, ó dìgbà.